ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olórí wọn ni wọ́n bú sẹ́kún o ní ìgbà tí kábíyèsí ní kí wọ́n fi Bentley àwọn kí wọ́n fi gbé Queen Naomi àti Princess Tolu lọ sí Àkúrẹ́. Wọ́n ní ó ya àwọn olórí lẹ́nu ní ìgbà tí kábíyèsí gbé mọ́tò wọn sílẹ̀. Wọ́n ní àwọn olórí ni wọ́n bú sẹ́kún ni o. Wọ́n ní ìbànújẹ́ ló jẹ́ fún àwọn olórí pé irú ayé wo làwọn wà yìí pẹ̀lú gbogbo nǹkan táwọn ṣe fún Queen Naomi láti frustrate Queen Naomi. Ṣe ni Queen Naomi tó ń dán sí o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ ẹni tó jẹ́ Tolu. Tolu jẹ́ princess ọba Adéfúnmi, èyí tí wọ́n ní ẹ̀gbọ́n wọn tí wọ́n gún ní ọbẹ̀ ní àyà tí wọ́n kú ní Ọ̀yọ́ Túndé village. Èyí náà dẹ̀ mọ̀ pé ọmọ wọn yìí princess ó tẹ̀lé Queen Naomi wá láti South Carolina láti wá tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí inú palace kábíyèsí. Gbogbo ọ̀rọ̀ yìí ni kábíyèsí ti mọ̀. Gbogbo àwọn olórí tí wọ́n ń gbé wàhálà yìí dìde gbogbo ẹ̀ ní kábíyèsí ti mọ̀. So wọ́n ní Princess Tolu wọ́n ní wọ́n fẹ́ tẹ̀lé Queen Naomi lọ sí Àkúrẹ́. Wọ́n ní bí Queen Naomi ṣe jáde àti Tolu nínú chamber Royal Minor. Àwọn méjèèjì wọ́n wọ inú Bentley kábíyèsí. Ẹ mọ̀ pé Bentley yẹn ni the most expensive car èyí tó wà nínú palace kábíyèsí tó jẹ́ pé kábíyèsí máa ń gbé jáde. Wọ́n ní inú ẹ̀ ní Tolu àti Queen Naomi ni wọ́n wọ̀. Wọ́n ní wọ́n wá juwọ́ wọ́n gbé kàtàdé ní káwò wọnú ibẹ̀ náà. Wọ́n náà juwọ́ sí àwọn èèyàn tó wà nínú palace. Wọ́n ní ìbànújẹ́ àti ẹkún ló bá dé fún àwọn olórí nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, allegedly wọ́n ní ó ya àwọn èèyàn lẹ́nu nígbà tí Queen Naomi wọ inú Bentley yìí pẹ̀lú Princess Tolu tí wọ́n ń juwọ́ sí àwọn èèyàn. Wọ́n ní tẹ́ bá rí báwọn èèyàn ṣe ń juwọ́ sí Queen Naomi tó ń pariwo. Wọ́n ní àwọn èèyàn wọ́n náà love Queen Naomi nínú palace yẹn. Ta ni ò ní love Queen Naomi pẹ̀lú gbogbo ìwà rere tí wọ́n ní? Ẹni tí ò bá love Queen Naomi ẹni yẹn ó ní problem. Wọ́n láwọn èèyàn ń gbé wọn ní tó ń gbé wọn lárugẹ pé Queen Naomi tó ń juwọ́. Ẹ wo ìgbà tí Queen Naomi ti kúrò ní palace yẹn kan ni. Kò sí ìfẹ́ òtítọ́ rárá. Kò sí ìfẹ́ òtítọ́, kò sí ìfẹ́ òdodo. Tí kábíyèsí bá bá wọn olórí jáde ojú wọn máa kan ni. Ẹ ní rí wọn kán rẹ́rìn. Wọ́n máa frown ojú nígbà tí ó sì happiness. Wọ́n ní ìtìjú ló jẹ́ fún àwọn olórí nígbà tó ń gbọ́ wípé
majestically ni Queen Naomi fi jókòó sínú mọ́tò kábíyèsí àwọn àti Tolú Princess Tolú. Wọ́n ní it was a very wonderful glorious day fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo gbogbo nǹkan tí ojú Queen Naomi rí nínú palace kábíyèsí kì í ṣe kékeré àfi tá a bá fẹ́ tanra wa lóko ṣùgbọ́n Ọlọ́run bá wọn ja ogun yẹn ní àjàyè. Ọlọ́run dojú ti àwọn ọ̀tá wọn gbogbo wọn pátápátá. Ọlọ́run dojú ti wọn ni. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa dojú ti àwọn ọ̀tá wọn ni. Ẹni tó bá ní Queen Naomi ò ní jókòó sínú pálásì yẹn pẹ̀lú ọkọ ẹ̀. Ọlọ́run máa kọjú ìjà sẹ́ni yẹn ni o nítorí pé Queen Naomi ò ṣẹ̀yìn kò ròyìn kò ṣe nǹkan kan fún yín jẹ́jẹ́ wọn náà lọ. Wọ́n ló ti yẹ wọ́n jù. Wọ́n ló ti yẹ wọ́n jù. Ìtorí ẹ̀ ní kábíyèsí ni wọ́n fi dúró ti Queen Naomi bí akínkanjú ọba nítorí pé wọ́n mọ̀ pé aya rere ni Queen Naomi. Wọ́n mú inú kábíyèsí dùn ní gbogbo ìgbà ni. Wọn ò bá inú kábíyèsí jẹ́ yàtọ̀ sáwọn kan tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó ń bá wá sínú palace. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o allegedly tí wọ́n ní Queen Naomi tí wọ́n fi ìdùnnú tìdùnnú tó ń fi tayọ̀tayọ̀ wọ inú Bentley kábíyèsí. Wọ́n ní ojú àwọn àǹtí wa wọ́n ojú wọn korò ní nígbà tí wọ́n gbọ́ ní òsì. Ẹ̀yin èèyàn àwọn èèyàn inú wọn dùn ó sí Queen Naomi àti kábíyèsí nítorí wípé kábíyèsí wọ́n dúró ti Queen Naomi wọ́n dúró tì wọ́n bí akíkanjú ọkọ wọn dẹ̀ fi ojú wọn ráre. Ẹ̀yin èèyàn lé so bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé allegedly tí a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run ọba láàánú aṣàánú fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin old subscribers mo dúpẹ́ ní ọwọ́ gbogbo yín. ẹ ṣé àdúpẹ́ àtún ọpẹ́ dá. Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mọ́ o ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.